olùgbọ́n kó jíire kó wàre sá kó jíire Akin pẹ̀lú mi tó bá ti jíire àwa máa ti wà pa. Ọ̀gá wa Pastor Precious ọmọ ìlú máa jó máa yọ̀ máa yan fanda. Àpáta dé àpáta pàrọ̀ ewì dé kánkánná tó kán orin ewì èyí dára tuntun yọ. Ọlọ́jọ́ ìbí máa gbọ́ o Pastor Precious ọkùnrin gbẹgbẹ gidi ọkùnrin gbẹgbẹ gidi apáradé apára òdà ìwókòdòdò láì farakọmi tó dá mi lójú gidi ni. Akúrú yẹjọ adúmáradá adùnbárìn láwùjọ àwọn akọ olóríire ẹ̀dá ènìyàn. Akin pẹ̀lú mi the chief financial officer CFO of Kuda Microfinance Bank. Èmi ti ń jọjà gínídòdò torí Kuda àkáǹtì mi ò lè dóko mọ́ mo ti bó lóríire ẹ̀dá tó. Ọlọ́jọ́ ìbí májà dúró pẹ́ títí ọ̀pọ̀ èrò ọ̀pọ̀ ènìyàn náà ní kí n máa kí ọ toró nìyẹn iye pàtàkì nìwọ́ jẹ́. Gbogbo àwọn ti finance and human resources ni wọ́n ní kí n máa kí ọ̀gá àwọn aláyé ire látòrí Ṣẹ́gun Fáṣákin Olúwafẹ́mi Paul Emmanuel Ṣètèmí Sarah Makanjuọlá Azizat Muhammad Abiola Suleiman Balikis Aronke Balógun èèyàn tíá Rosley Àríyọ̀ Tóbi Adédayọ̀ Ọlálékan Adédọ̀yìn Nehima Tanígbọ́lá Adékúnlé Ayọ̀ọ́lá Ọlọ́ládé Bello Ijeoma Ọ̀kadè Elizabeth Ṣẹ̀máyè Adédọ̀yìn Kingsley Adédọ́lápọ̀ Ayọ̀ Adétúnjí gbogbo wọn pátá ni wọ́n ní kí n máa kíyọ. Ẹni rí ni ní kíni ẹni mọ́ni ní kíni délé ó yá lé bàbá rẹ̀ ilẹ̀ ọmọ adó ọ̀ra ọmọ amúkàrà sábẹ́ èwù jẹ. Tó bá jẹ́ tagbolé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ojúmọṣẹ́ ní ọwá ọṣẹ́ ìwọ lọmọ sónílẹ̀ ará ìṣọ̀ ẹ̀rọ jẹ̀dẹ̀ òru ọmọ jàgíríjà ọmọ ìdí àgbẹ̀dẹ̀ gbọ̀ràn ìjọ kan bá ti mẹ́po sí kàpàlà ó só tán lulẹ̀ rẹ ọmọ apanajàre ọmọ aróró ọmọ adóọ̀ra ọmọ ilẹ̀ ẹlẹ́gbẹ́ adókè ìjàlè bẹ́ẹ̀ ni adókè ìdíwọ̀n oníhun ṣùgbọ́n adókè ò lè yí lọ ní kọ́bẹ̀ ìṣìlò mọ́nà òrìjọ́ kèwí bá ti yúùtù láworo òtún ńlá ṣebí ìgbẹ́ ẹni tí tó ti jọ akẹ́rùn lọ sákùn ọmọ adúlójú adúlẹ́nu aṣàgbọ̀nsalẹ̀ wóríwórí adúlójú alápàdé apàrọ̀ ogun bọ́ọ̀ nípalẹ̀ ọmọ òṣùṣílẹ̀ mábẹ́dínà ogun ládé Èkìtì ọmọ amúyánmọ́dí ọmọ girabata lóko ọmọ erinmi lókun ọmọ ilẹ̀ ẹlẹ́gbẹ́ ọmọ erin mọ́láyàgí ṣebí kékeré lọmọ erin tí ń jogún ọlá lọmọ erin tí ń fapá ọláyàgí ọmọ àtàbàtúbà àlejò sorílẹ̀ kánrekánre ó sọdún èyí wàá ṣèmí yìí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ nínú àlàáfíà ohun ọrọ̀ nínú ẹ̀mí gígùn happy birthday to you ó sọdún èyí o wàá ṣàmọ́dún wàá ṣèyí tó ń bọ̀ bólúwa wa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ohun tó dá mi lójú gidi ni wàá bá wọn ṣe 200 lókè pẹ̀. Happy birthday to you sir and we all wish you long life and prosperity. Àpáta pàrẹ̀ ewì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí ní gbojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ọ̀gá wa Pastor Precious ọmọ ìlú máa jó máa yọ̀ máa.